Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: àwọn apẹja ènìyàn. Ìwé orin ẹ̀ta, ẹ̀rin, ẹ̀fà. Ọ̀nà tó yàn lèmi ó tọ̀. Ẹ̀kọ́ àkọ́sórí. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ìwé ìhìnrere Mátíù orí ìkẹrin ẹsẹ̀ 19. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Mátíù orí ìkẹrin ẹsẹ̀ 22 dé 22. Jesu rìn létí òkun Galili. Ó rí àwọn ọkùnrin méjì, Simoni ẹni tí a ń pè ní Peteru àti Anderu arakunrin rẹ̀. Wọ́n ń sọ àwọn wọn sínú òkun nítorí wọ́n jẹ́ apẹja. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sọ yín di apẹja ènìyàn. Wọ́n sì fi àwọn sílẹ̀ Lojukanna, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Bí ó sì ibẹ̀ lọ sí iwájú, ó rí àwọn arákùnrin méjì, Jakọbu ọmọ Sebede àti Johanu arákùnrin rẹ̀, nínú ọkọ̀ pẹ̀lú Sebede bàbá wọn. Wọ́n ń di àwọn wọn, ó sì pè wọ́n. Lojukanna wọ́n sì fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Ẹ̀kọ́: Jesu Kristi wà ní ojú iṣẹ́ láti máa pe àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin, àwọn ọ̀dọ́, àwọn ìpẹ́ẹ̀rẹ̀, àwọn èwe àti àwọn arúgbó pẹ̀lú sí ọ̀dọ̀ ara rẹ̀ ní ojoojúmọ́. Ó pe ìwọ pẹ̀lú, bí ó tilẹ̀ rí tẹ́lẹ̀, láti yí ọ padà sí ìwúlò ògo rẹ̀. Jesu kò tí ì dáwọ́ ìpè yìí dúró. Ó ti pe àwọn kan, ó sì ń pè síbẹ̀, yóò sì tún máa pè títí ìjọba ayé yìí yóò fi di tirẹ̀ àti gbogbo olùgbé ayé yìí yóò fi yí padà pátápátá sí ìfẹ́ rẹ̀. Peteru, Anderu, Jakọbu àti Johanu ni Jesu pè láti inú iṣẹ́ apẹja wọn láti gba ìpè gíga, iṣẹ́ ìránṣẹ́ apẹja ènìyàn. Èyí jẹ́ ìyípadà tí ó tayọ ọgbọ́n orí ènìyàn. Ní àkókò ìpè wọn kò tí ì ní òye kíkún nípa iṣẹ́ ńlá tí ìpè wọn jẹ́. Bẹ́ẹ̀ ni wọn kò ronú àbá láti padà sínú iṣẹ́ apẹja gẹ́gẹ́ bí a ti ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Johanu orí 21. Ṣùgbọ́n Jesu kò sọ ìrètí nù lórí wọn. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn lẹ́kọ̀ọ́, láti tún wọn mọ̀ àti láti fi ìṣúra ti ẹ̀mí kún wọn. Àwọn ènìyàn lásán tí wọn kò ní ìmọ̀ ẹ̀kọ́ ìwé, àwọn òpè ènìyàn tí Ọlọ́run fi dààmú ayé. Ní ìtẹ̀síwájú, àwọn apẹja ènìyàn yí padà láti di ẹni tí wọ́n kún fún agbára Ọlọ́run àti alábàápín ìjìnlẹ̀ agbára ìjọba rẹ̀. Nípa ìgbàgbọ́, wọ́n yí ọ̀pọ̀ ènìyàn padà sí ti Kristi. Wọ́n fi ara da inúnibíni nítorí ti Kristi. Wọ́n gbé ìgbé ayé tí ó kún fún ẹ̀mí mímọ́, débi wípé ìmísí ẹ̀mí tí wọ́n sì ń ru àwa pẹ̀lú sókè títí di òní. Wọ́n na ọwọ́ ẹ̀mí náà sí orí wa bí wọ́n ti ń pè wá láti tẹ́wọ́ gba irúfẹ́ iṣẹ́ ìránṣẹ́ báyìí. Ǹjẹ́ ìwọ yóò tẹ́wọ́ gba ìpè rẹ lónìí? Ẹ̀kọ́ àmúrelé. Ìpè Jésù yìí sì ń pè ìwọ pẹ̀lú títí dòní nípa oore ọ̀fẹ́. Tẹ́wọ́ gbà á kí ayé rẹ sì yí padà. Àdúrà: mo fi gbogbo ayé mi jì fún Jésù àti ìfẹ́ rẹ̀. Ọlọ́run ràn mí lọ́wọ́ láti wúlò fún iṣẹ́ rẹ nígbà gbogbo ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.